màsà o. Igi tó yá dínà odò lọ́jọ́ sí tí ò jẹ́ kólókó lè rókó kò má jẹ́ kólódò lè ródò. Ikú yigi ikú ò lè dá kìyí àgàlà ṣe tí a kò lè ṣe o. Màsà o. Igi tó yá dínà odò lọ́jọ́ sí tí ò jẹ́ kólókó lè rókó kò má jẹ́ kólódò lè ródò. Ikú yigi ikú ò lè dá kìyí àgàlà ṣe tí a kò lè ṣe o. Ọ̀yá ilé ẹlẹ́rìn. Àgàrà tó dé. Ilé ẹlẹ́rìn là ń lọ. Òwe ìmọ̀dú ọmọ ẹlẹ́rìn. Ọmọ ẹlẹ́rìn. Ọmọ eléwé dọ́gbadọ́gba. Òróró mo fi rọ́gùn mi wò. Káàbọ̀ Àgàdà. Ẹ sọ fọ́mọ wágunwágun. Pé kí ni ọjọ́? Pé kọ́ má wá ẹ̀rìn lógún. Kọ́ má dẹ̀ wò. Bẹ́ẹ̀ bá wẹ́rìn lógún. Bá tọ́ bẹ́ẹ̀. Ẹ tọ́jú apó idẹ. Àtọ̀fà bàbà. Ìmọ̀dú ní kẹ́ ẹ tọ́jú ìbọn àjàǹpakó. Káàbọ̀. Ìmọ̀dú ní kẹ́ ẹ lọ́bẹ̀ àsóńsórí. Yẹ́nìyún náà. Torí pé Pé kí ni ọjọ́? ẹni ìmọ̀dú bá ta lọ́fà tí ò kú. Tí ò kú. Títí alẹ́. Orí lolúwa rẹ̀ ti wọ́wé bí iṣu. Láìsè jò. Ẹ̀yin là ń kè ní Bọ́nà ti kì. sánsán lẹ́rìn. Ẹ̀yin lẹ̀ yọ ọmọ kékeré lásọ. Ẹ̀yin lẹ̀ yàgbàlagbà ní ṣòkòtò. Bá ti yanu. Ìgbà tẹ́ ẹ yaṣọ àti ṣòkòtò tán. Kí lẹ ní ká lásọ wọ̀ délé. Kí lẹ ní ó wọ̀? Òwe ìmọ̀dú. ọmọ afọ̀lẹ́rìn. Káàbọ̀ Àgàdà. igi kan tọ́ya dínà lẹ́rìn. Tó dún bẹ́ẹ̀. igi ọmọ jẹ́ lẹ́rìn ó lè roko. Kò jẹ́ rodò. jẹ́ kí wọ̀fà ẹlẹ́rìn ó lè rodò. Mo wí bẹ́ẹ̀. igi náà lọ́lẹ̀ lẹ́rìn lágàn láyè. Lọ́jọ́ lọ́pọ̀. ìyàwó ẹlẹ́rìn tó fẹ́ gbọ́n ju ẹlẹ́rìn ọkọ ẹ̀ lọ. Tó ń gbẹ́nu sásá. ẹlẹ́rìn ọmọ tó lè mú ṣe. ìyàwó ẹlẹ́rìn ní Kí ló wí ọjọ́? baálé mi. Ọkọ mi. gígé ni ká gégi. ẹlẹ́rìn sì pé gbogbo ìlú jọ. Ẹ lọ. bí wọ́n ti ń gégi ni wọ́n ń gbẹ́kún ọmọ. Káàsà. ni gbogbo wọn bá ń sá kíjokíjo. Ọmọ tuntun. wọ́n sáré tètè. Wọ́n sáré. wọ́n sì ń gbọ̀n wewe. Jìnnìjìnnì mú ìgbà wọn. tí wọ́n délé. Ẹ̀rù bà. aya ẹlẹ́rìn gbọ́. kúnlẹ̀ baálé mi. Ọkọ mi o. kò sí lè gégi. Àbí? ẹlẹ́rìn lọ́mọ tuntun ti ń sunkún nú igi ni. Ó láti ṣe. aya ẹlẹ́rìn bá méjì ó mẹ́ta. ó sáré tètè ó délé aláwo. Ó gbókò. baba aláwo dífá. Kí ló sọ? ó sì sán pẹ̀lẹ̀. ifá lágìrì mọ̀lájà. Ìwàjà. awo ilé Ifẹ̀. ó ní awo nígbàwo nígbàwọ́. Ó ti bínú. ifá ní kó má fọ́jú. kó móde. A ní kó ègégi. má detí. ifá ní Pé kí ni? kàṣà ìgégi tó dènà odò yìí. ẹlẹ́rìn má detí. ó má fọ́jú. ó móde. Ó kú ọ. wọ́n gègé lọ́wọ́. Ó sá. ọmọ sunkún. Ológun. afọ́jú tó gbẹ́kún ọmọ. òrìnà àti sáré lọ. Kò mọ bí- odi tó gbẹ́kún ọmọ ò lè Kò sọ̀rọ̀. lè wí nǹkan kan. adití tó lè sá. gbọ́ nǹkan kan. Eléyìí ò gbọ́ wọ́n nǹkan ṣe kan. bí eré wọ́n gégi Ó já. gégi lulẹ̀. wọ́n gégi tán. wọ́n bọ́ ọmọ tuntun nínú igi. Ọmọ tuntun. lọ́mọ yìí bá la ẹlẹ́rìn lẹ́gàn. Ọjọ́ dọ́lọ́mọ. gbogbo àgàn tí ń bẹ lẹ́rìn tí ò rí gbé. gbogbo wọn pátápátá lọ́dọ̀ lọ́mọ. Wọ́n- ẹ̀yin lọ́mọ ẹ̀rìn mọ̀jẹ́ ọmọ sàájà. Ọmọ sàájà. arúgbó ẹ̀rìn ni wọ́n ń kì ní mọ̀jẹ́. Wọ́n ìpínlẹ̀ láwùjọ. ọmọ ẹ̀dán ọmọ wágunwágun ní ń jẹ́ more. bí ẹ̀rìn mọ̀jẹ́ bá ta ọlọ́fà tó kú. Tó bá- wọn á sá ọlọ́gbẹ́ orí kanranmọ́yán. pàbí. ìmọ̀dú ewé ìgbàjọ̀gbá tímọ́tímọ́. abilẹ́rìn sẹ̀rẹ̀gbẹ́jẹ́ léwé ẹ̀mí jọra wọn. Káàsà. mo dúró mo mú kọ́ oyin. Èmi náà mú. mo bẹ̀rẹ̀ mo mú kọ́ àdùn. Káàbọ̀. ìyá ò dá mi gbálẹ̀ mórí. Láíláí. ríro ni wọ́n ró gangan mọ́ mi. ọmọ àfọ̀bẹ́sì ló dá mọ́ gẹ̀rẹ́ wọ́dọ̀. Káàbọ̀. aláhéré sílẹ̀ lọ́nà ajaga. sàmọ̀jẹ́ ń bẹ lọ́nà ìhàbì kan. Ó wà ń bẹ̀. àgbàlagbà ìmọ̀dú ẹlẹ́rìn mọ́sà. ó mọ̀dú. ọmọ igi kan gàǹgàtà Gàǹgàtà, tọ́jà gàǹgàtà. dínà lẹ́rìn. ní pópó olówé. Olówé. tí ọ̀jẹ́ lẹ́rìn ó lè roko. ọ̀jẹ́ wà fọ́ ẹlẹ́rìn ó lè rodò. Kò jẹ́ bẹ́ẹ̀. wọ́n pe gúnnagán tí lówó. tí fowó ẹ̀ síyán. òun ìbá nìkan kan jẹ. Àtọ́. òun nìkan ṣoṣo ní dájẹun ara rẹ̀ Ó jẹ́. nìkan. igúnnugún yígi. ní ẹlẹ́rìn mọ̀jẹ́ wọn ò lè yígi. Wọn ò lè yígi. wọ́n pàkàlàmọ̀gbò. tí lówó tí fi ti ẹ̀yàn ọkà. Káàsà. tí kì í bẹ́ nìkan kan jẹ. Ó ní bẹ́ nìkan òun jẹ. nìkan ṣoṣo ní dóúnjẹ rẹ̀ jẹ. Ṣoṣo kí wọ́n. àkàlà yígi. ẹlẹ́rìn mọ̀jẹ́ wọn ò lè dáge Wọn ò yìí. yígi. wọ́n wá pẹ̀lẹ́ gírì. tí lówó tí fowó ẹ̀kọ́ tí. Wọ́n ní kò- tí ránṣẹ́ sí ẹgbẹ́ rẹ̀ tòkun. a sì ránṣẹ́ sí ẹgbẹ́ rẹ̀ tọ̀sà. Bẹ́ẹ̀ni. ẹlẹ́gìrì ló yígi ọ̀hún nígbà. Ó yí successfully. wágun ẹ̀rìnmọ̀jẹ́ sàmọ̀jẹ́ kẹ́mọ̀ wẹ́rìn lọ́nà ogun. Ẹ kó wa lọ. bọ́ wẹ́rìn lọ́nà ogun. kó o tọ́jú osoro bàbá irin. kó o tọ́jú ọ̀jọ̀gbọ̀ bàbá kò mọ̀. kó o ní bàjá ń pákó. kó o ní ọ̀bẹ àké sórí. kó o tó wẹ́rìn lọ́nà ogun. Sọ ń gbọ́. bí kékeré ẹ̀rìnmọ̀jẹ́ bá ta ọlọ́fà tó kú. Tó bá yé. abilẹ́rìn
kọ́ wọn á sá ọlọ́gbẹ́ orí kan mọ́yán wọn á nà ọ́ lọ́jọ̀gbọ́ bàbá kú mọ́ wọn á gún ọlọ́bẹ olójú mẹ́rìndínlógún bàbá gbàjámọ̀ ọkọ́ kọ̀ mí ọkọ̀ akèrè mi lásùdẹ ìjìgbàrà mo fi kan mi okò tí ń bẹ lọ́nà tẹ̀rìn mọ̀jẹ́ àṣọ lórí ẹṣin ẹ̀rìn wọn ò gbọ́dọ̀ jàfàn lalábàlá fi ń ṣubú lulẹ̀ lọ́jà ìbàkà ní tẹ́lẹ́sìn ẹ̀rìn ta ni ọba ní gbàbà lẹ́rìn ìyàwó ni yọba ní gbàbà ní mọ̀dú ní pópó olówé mọ̀jẹ́ ìlàrí mo bọ́ sọ̀rìn ní pópó olówé olówé ló gbé mi lọ́mọ kan bí àṣọ lórí ẹṣin ẹ̀rìn wọn ò gbọ́dọ̀ jàfàn ẹni a bá wí fún ọba jẹ́ ọ̀fẹ́ ènìyàn sọ̀rọ̀ fún kọba ó jẹ́ ó tètè gbà àwọn ìfẹ́ àfọ̀gbà ńlọ́sàkọ́gbé ìyàwó ẹlẹ́rìn mẹ́sà tó lóun ọ̀ lọ sódò gbẹ̀gbẹ́ lábẹ́ bí ipa baálé ilé ní má lọ sódò gbẹ̀gbẹ́ ọmọ èké ilé ní má lọ sódò gbẹ̀gbẹ́ ìyàwó inú ilé ní má lọ sódò gbẹ̀gbẹ́ ọmọdé ilé ní má lọ sódò gbẹ̀gbẹ́ òun lọ sódò gbẹ̀gbẹ́ ọkọ rẹ̀ ní wọ́n bá fẹ́ lọ sódò gbẹ̀gbẹ́ ẹjọ́ máa lọ ńgbà tó ti dódò gbẹ̀gbẹ́ àgbà ìmọ̀dó ẹlẹ́rìn orí aṣọ tó ró ló fi kọ́gi lódò gbẹ̀gbẹ́ sàmọ̀jẹ́ ọmọ àfọ́nlé ẹ̀rìn ó lóun ọlọ́rì wẹ̀ ìgbà tí yóò padà dé igigi ti wá dakoro dẹ igi ti dèjì gbàrà bàbá àwọn ilẹ̀kẹ̀ ayọ́ mọ̀dó ọ̀nàwọ́nàwọ́ sàmọ̀jẹ́ ọwọ́ rẹ̀ ò tó gbẹ̀gbẹ́ lọ́ba káwọ́ lérí ló sunkún délé ọkọ rẹ̀ ní ó ti jẹ́ ó sì wá ti ṣe ńlọ́ba kó ńlọ́ba rò fọ́kọ ẹ̀rí obìnrin bá ṣe mọ̀ tán wọn lè mọ́ sáwọn aya ìmọ̀dú ṣera rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní wọ́n lọ rè é pafọ́jú tí ń bẹ lálẹ́dẹ ọ̀yọ́ wá wọ́n ní wọ́n wá kégbègbè kó tó dé ògbójú kan wọ́n lọ ilé lọ rè é mẹ́dùn wá ọjẹ́ apárí bí apárí ti gbẹ́dùn lé gbọ̀ngbọ̀n igi ń dùn wẹ́kẹ́wẹ́kẹ́ igi ń dùn wẹ́rin igi ń ké igi ọ̀dákẹ́ ọ̀rọ̀ ń kí ọ̀rọ̀ dábọ̀ kìnìún kan ò gbé ẹ̀ẹ́nẹ́kàn igi hàn goro bíi sẹ́rẹ́ idẹ pẹ̀lú apárí ilé ìmọ̀dú sẹ́dùn lẹ̀ ó ní lóòótọ́ lórí òun pa etí òun òde gbogbo tí igi ń wí ní ń gbọ́ etí mi òde sàmọ̀jẹ́ apárí wọn ò ké gbẹ̀gbẹ́ tó fẹ́ lọ ìmọ̀dú ẹlẹ́rìn mẹ́sà wọ́n ní wọ́n pa fọ́jú tí ń bẹ lálòdì ìka kó wá ké gbẹ̀gbẹ́ igi fẹ́ gbakọ bá fọ́jú tí ń gbẹ́dùn lé gbẹ̀gbẹ́ igi ń dùn wẹ́kẹ́wẹ́kẹ́ igi ń dùn wẹ́rinwẹ́ igi ń ké igi ọ̀dákẹ́ ọ̀rọ̀ ń ké ọ̀rọ̀ dábọ̀ kíní kan tó ń gbẹ̀wọ̀n ẹ̀nẹ́kan igi hàn goro bíi sẹ́rẹ́ idẹ pẹ̀lú afọ́jú ilé mùdúsẹ́dùn lẹ̀ ó ní òótọ́ lójú òun fọ́ àmọ́ etí òun òde sàmọ̀jẹ́ afọ́jú òun ò kẹ́gbẹ̀gbẹ́ tó fi lọ wọ́n ní wọ́n pa buké tí ń bẹ lálẹ́dẹ ọ̀yọ́ ó wá kẹ́gbẹ̀gbẹ́ torí pé igi fẹ́ gbakọ̀ bí abuké ti gbẹ́dùn lé gbẹ̀gbẹ́ igi ń dùn wẹ́kẹ́wẹ́kẹ́ igi ń dùn wẹ́rin igi ń ké igi ọ̀dákẹ́ ọ̀rọ̀ ń ké ọ̀rọ̀ dábọ̀ kíní kan tó gbẹ hàn nẹ́kun igi hàn goro bíi sẹ́rẹ́ idẹ pẹ̀lú abuké ilé mùdúsẹ́dùn lẹ̀ ó ní òótọ́ lẹ́yìn ó ṣe gànàkù sàmọ̀jẹ́ etí òun òde sàmọ̀jẹ́ abuké wọn ò ké gbẹ̀gbẹ́ tó fi lọ àgbàlagbà ìmọ̀dú ẹlẹ́rìn sáwẹ́wẹ́ ọgbọ́n imú mbomú rẹ̀ sìn ọ̀pọ̀ ìmọ̀ràn mo fi ràgùntàn lẹ́rìn wọ́n ní wọ́n padì tí àtòdì tí ń bẹ lálẹ́dẹ ọ̀yọ́ kí wọ́n wá ké gbẹ̀gbẹ́ igi fẹ́ gbakọ bí adití ti gbẹ́dùn lé gbẹ̀gbẹ́ igi ń dùn wẹ́kẹ́wẹ́kẹ́ igi ń dùn wẹ́n igi ń ké pé ẹ mọ̀ ké gbẹ̀gbẹ́ adití ń kége orò ń ké pé ẹ mọ̀ ké gbẹ̀gbẹ́ odi tún ń kége adití ilé ìmọ̀dú wọn ò gbọ́ yàgò odi tí ń bẹ ń lè ká wọn ò gbọ́ nǹkan kan adití àtòdì ló kége lódò gbẹ̀gbẹ́ lábẹ́ bí ipa ìgbà tá a kége náà tán níjọ́ èmi la bá nù oge abá igbá funfun rébété nínú igi lódò gbẹ̀gbẹ́ àtúbàpọ̀ ọ̀kọ́ osùn níbẹ̀ àtúnbẹ̀yẹlé ọmọtẹ̀yẹlé ọ̀hún bí gbogbo àwọ̀ yìí náà ni mo mọ
orúkọ wọn àgbà ìmọ̀dú ẹlẹ́rìn mẹ́sà ọgbọ́n inú mo mú rẹ sí ọ̀pọ̀ ìmọ̀ràn mo fẹ́ ra gùntàn lẹ́rìn níjọba Abíọ́dún tó lòun ọ̀hún ẹlẹ́rìn léèmọ̀ ọmọ Abímbówé Ìmọ̀dú ó lòun ó fojú ọba òun rí mọ̀ bo mọ̀mọ́ tọ́sẹ̀lẹ̀ ńjọ́ náà ọmọ làálà ọmọ làálà solóko ọmọ làálà sódì ẹgbẹ̀fà àti làálà àti làálà ó sódì ẹgbẹ̀rìndínlógún ní jẹ́ ìyámọ̀gé omi pọ̀jọ́ ká lọ àwọ̀nà oníjà lẹ́rìn ta ní fi irú mọ́lé ta ní fi yanrìn márùn ta ní fi wé kókó gba ẹ̀kọ́ lélẹ́ tí irin abàfẹ́ la fi gbà kọ́ lẹ́rìn ẹ̀rìn mọ̀jẹ́ tòjé bàlápàjẹ́ wọ́n ní gbogbo lápá òun gbọ̀n ìbá ṣe kọ́ńdú torí ìlẹ̀kẹ̀ kí ẹ bá mọ́rùn gógùn wáyé torí lágídígba lẹ́yìn bá mú gbọ̀ngbọ̀lọ̀ ìtàn mọ̀jẹ́ àṣà gbàǹdo lórí akọ ẹṣin àwòrán oníjà lẹ́rìn ọmọ olókìtì kan pàtàkì ọ̀nbẹ ní gòósùn ní pópó olówé ẹrú ìgorí ẹ̀ wòran láti jọ mẹ́fin ìwọ̀fà ìgorí ẹ̀ kó wòran láti jọ mẹ́fin ọmọ bíbí inú ẹlẹ́rìn mọ̀jẹ́ ní gorí ẹ̀ ní dájà rakínrakín àwòrán oníjà lẹ́rìn wọ́n láwọn wẹ́rìn lọ́nà ogun jẹ́ mọ́ wẹ́rìn lọ́nà ogun bẹ́ẹ̀ bá wẹ́rìn lọ́nà ogun ẹ tọ́jú apó idẹ ẹ tọ́jú ọfà bàbà ẹ tọ́jú ìbọn àṣíborí ẹ tọ́jú ọta iléègé ẹ tọ́jú ọta pàfẹ́ ẹ tọ́jú igba ọta wẹ́rẹ́wẹ́ ẹ tọ́jú igba ọta wẹ́rẹ́wẹ́ tí bàbá wọn fẹ́ lé wọn lójú ogun ìjà ìrìn wọn ò sún wọn ẹni ẹ̀rìn mọ̀jẹ́ bàtà lọ́fà tí ò kú bọ́sọdún mẹ́ta òní wọn a máa wọ́wé lórí porogodo gẹ́gẹ́ bí iṣu àwòrán oníjà lẹ́rìn àdìíwájú ni bàbá wọn dìbákà níwájú ológun àdìẹ́yìn ńlẹ̀ dọ̀bọ̀nrán àdàkárelé ńlẹ̀ dàáyá ọmọ igi gàǹgà ọ̀yà dínà lẹ́rìn orí igi wọnú ogbó òǹgbò igi wọnú ogbó agbedegbede igi wọ̀ láàrin oko àwọ̀nà oníjà lẹ́rìn igi gàǹgà tó dínà lẹ́rìn ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní igi ya dínà lẹ́rìn ní kókó olówé ọ̀kan wá ya dínà oko ọ̀kan ya dínà odò ọ̀kan ya dínà àna àwọ̀nà oníjà lẹ́rìn ọ̀kan ya dínà ilé àwọn àna oníjà lẹ́rìn ìyá mi ọmọ kú ọgbọ́n bàbá tí mo ní ọmọ kú mọ̀ràn fọ́ọ̀lẹ̀ wọn adègún abídewé ewé ire wọn ní ọmọ jẹ́ ládọ́gba ìtàdógún mo bá wọn nájà lẹ́rìn òsì lọ́tara òkùnkùn wọn ná tiwọn lọ́ọ̀rún wọn ná tiwọn lọ́rọ̀ ọ̀rún bisan gbọ́rún mọ̀jẹ́ àsobí erin ewé ire ni wọn ní ọmọ jẹ́ ládọ́gba ẹni òróró tí ń bẹ lọ́nà bàrẹ̀ gọ̀ wọ́n pe Ṣàngó kó wá gégi tó ya dínà lẹ́rìn sangiri làgiri ọ̀làgiri kàkàkà fi gbẹ́dùn bọ̀ onímọ̀-yínmú apẹ̀ gúgúrú méje gbòǹgbò ẹ̀dọ́ ń dùn wọ́n kókó gbẹ̀gìrì mẹ́fà ọ̀sán wọn ọ̀ràn wọ́n ọgọ́fà ìkọlà lọ́jẹ̀ kó tó yò ọ̀rẹ́ ọdẹ ni ìmọ̀lẹ́ ọdẹ ni ìjà ló dé ó fìdí ọdẹ jálẹ̀ ní bèbè ọ̀nà wọ́n ní ó wá sẹ́dùn kéegi ìgbà tí yóò sẹ́dùn léegi igi ní pa igi ní pọ́n igi ní yé ara mọ̀ ń rò wọ́n kíní kan tó ń dún wọ́nranwọ́nran nínú igi aré lọ sá lọ àwọ̀nà oníjà lẹ́rìn ọ̀yá dolú òpèrè ìjálá lọ́yàn ìyá yàn kọ́ dèmí ọ̀yá tinúkẹ́ wọ́n ṣe bóko igi ni mò ń lọ wọn ò mọ̀ pa bí ọdún mọ́ wà bí ọ̀bọ̀ ọmọ bébé inú ọ̀yá òpèrè ti méjì níhò wọ́n ní ọwọ́ akégi tọ́ya dínà lẹ́rìn ìgbà tí yóò ṣẹ́dùn léegi igi ní pa igi ní pọ́n igi ní yé ara mọ̀ ń rò ó kíní kan tó ń dún wẹ́rẹ́wẹ́ nìkan igi aré lọ sá lọ àwọ̀nà oníjà lẹ́rìn oríkì ẹlẹ́rìn nìyí gbogbo ẹ̀yin ìran ẹlẹ́rìn pátá gbogbo ẹ̀yin ọmọ ẹlẹ́rìn sórí yín wà bí òwú àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú òní ń perí yín tantantan ẹni abákì tí ọba náwó bí wọ́n bá ń bú baba ńlá baba rẹ̀ rìn ní ó kì bọ́nu ẹjẹ́ àjọgbé èdè àti àṣà Yorùbá lárugẹ ẹ láìkí péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ sọ̀scribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá
Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní tẹ́ ẹ fẹ́ bá mi sọ abẹ́ moríkì ìdílé yín jẹlẹ̀jẹlẹ̀ bóyá torílẹ̀ yín lẹ́sìn mọ̀ dénúdénú ẹ wá fẹ́ kákàndọ́ bá ń gbé jáde ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun àjùwà ṣe o.